Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. A tún kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lónìí. Ètò wákàtí ìyanu ń wá láti ilé-iṣẹ́ Distinct Radio. Orúkọ mi ni Gideon Òjó. A gbé orúkọ Ọlọ́run ga, a yin Ọlọ́run lógo fún awọ́ agbára rẹ̀ tí ó fi ń gbé wa ró. A dúpẹ́ pé a wà láyé, a tún wà láàyè wa. A dúpẹ́ pé ọwọ́ agbára Ọlọ́run kò fi wá sílẹ̀. A dúpẹ́ pé agbára ẹ̀mí mímọ́ rẹ̀ òun ló dá wa sí di ọjọ́ òní. Ògo àti ọlá ó yẹ orúkọ mímọ́ Ọlọ́run. Ọlọ́run nìkan òun ni ọba tí ó ju àwọn ọba lọ. Òun ni Ọlọ́run àwọn ọlọ́run. Kò sí ọba tó dàbí rẹ̀. A yìn ín lógo fún àǹfààní mìíràn tí ó fún wa láti wà níwájú rẹ̀ lónìí, láti wá gbé e ga, láti wá yìn ín lógo. Òun kí gbogbo ẹ̀yin olùfẹ́ àdúrà àti ẹ̀yin olùfẹ́ ètò wákàtí ìyanu bí ẹ ṣe ń tọ́tí láti gbọ́ mi lónìí, tí ẹ sì máa gbọ́ ohùn Ọlọ́run. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Etí tí ẹ fi ń gbọ́ mi kò ní ya. Ọlọ́run yóò dáhùn ìbéèrè wa. Ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀. Ọlọ́run yóò lo wákàtí yìí láti gbóhùn ẹ̀bẹ̀ yín, yóò sì dì wá mú. Ọwọ́ agbára rẹ̀ yóò gbé ayé wa ró. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wákàtí ìyanu. Ọpẹ́ ni fún Ọlọ́run fún ohun gbogbo. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ kí a lọ láti gbàdúrà, ká fi wákàtí ilé Ọlọ́run lọ́wọ́. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Bàbá gbé yín ga o. Ọpẹ́ ni fún orúkọ mímọ́ yín, fún àǹfààní mìíràn tí ẹ tún fi fún wa láti dá wa sí títí di àkókò yìí, pàápàá jùlọ láti jẹ́ alábàápín lórí ètò wákàtí ìyanu lónìí. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù ẹ gba ìyìn wa. Ẹ̀yin ní níbi tí ẹni méjì àbí mẹ́ta tí wọ́n bá wà, tí wọ́n sì ń pe orúkọ yín, ẹ̀yin yóò wà pẹ̀lú wọn. Ẹ̀yin ó sì wá gbọ́ àdúrà wọn. A pè yín sínú ìpàdé wa lónìí. Bàbá ẹ wá dáhùn ìbéèrè wa. Ẹ wá ṣe tó sí ohun ìbéèrè wa. Gbogbo ohun tí a ó máa ṣe lónìí, ẹ yà sí mímọ́. Agbára ẹ̀mí mímọ́ yín ẹ sọ̀kalẹ̀. Gbogbo ọkàn tó ń gbọ́ wa ní gbogbo àgbáyé ní wákàtí yìí, ní orúkọ Jésù ẹ wá dá wọn lóhùn. Ohun tó lè máa kún jíjẹ́ ohun ẹ̀bẹ̀ ẹnìkankan, ní orúkọ Jésù bàbá ẹ wá ṣe. Bàbá ẹ wà pẹ̀lú wa ní lórí ètò yìí lónìí. Ẹ gbàkóso, a gbé yín ga, a yìn yín lógo ní orúkọ Jésù Kristi agbára wa. Àmín. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fọpẹ́ fún. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ní gbogbo ìgbà la máa fi ọpẹ́ fún Ọlọ́run, torí pé oore rẹ̀ kò dúró lórí wa, ọwọ́ agbára rẹ̀ kò dúró nínú ayé wa. Ó ń ṣiṣẹ́ tí à ń rí, ó ń ṣiṣẹ́ èyí tí a ò rí. Òun ló ń yọ wá nínú ewu,
A dúpẹ́ pé ó tún dá wa sí títí di ọjọ́ òní. Ògo àti ọlá fún orúkọ mímọ́ rẹ̀. Torí náà gẹ́gẹ́ bí ẹ̀dá alààyè, ọpẹ́ òun ni a máa fún Ọlọ́run ní gbogbo ìgbà, torí pé tirẹ̀ ni àwa ń ṣe. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ni wá, òun ló dá wa sí títí di àkókò yìí. Tirẹ̀ lèmi ṣe, mo ti gbóhùn rẹ̀, ó sọ ìfẹ́ rẹ̀ sí mi, ṣùgbọ́n mo fẹ́ǹdè lápá ìgbàgbọ́, kí n lè túbọ̀ sún mọ́. Fà mí mọ́ra, mọ́ra Olúwa, sí bàgbélébùú tó kù. Fà mí mọ́ra, mọ́ra Olúwa, sí bẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Tirẹ̀ lèmi ṣe, mo ti gbóhùn rẹ̀, ó sọ ìfẹ́ rẹ̀ sí mi, ṣùgbọ́n mo fẹ́ǹdè lápá ìgbàgbọ́, kí n lè túbọ̀ sún mọ́. Fà mí mọ́ra, mọ́ra Olúwa, síbi àgbélébùú tó kù. Fà mí mọ́ra, mọ́ra Olúwa, sí bẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Ẹ̀yin olùgbọ́ Wákàtí Ìyanu, ó yẹ kí a súnmọ́ Ọlọ́run, ó yẹ kí a máa pè nígbà gbogbo, ó yẹ kí a máa kọrin yìí sí, kí a máa gbàdúrà sí, kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ètò Wákàtí Ìyanu jẹ́ ètò tí Ọlọ́run tìkálára rẹ̀ gbé kalẹ̀. Wákàtí kan ni ètò Wákàtí Ìyanu ló máa fi ń wáyé. Torí náà bí a ṣe ń gbọ́ mi, ẹ jẹ́ kí a fi ohun tí à ń ṣe sílẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run, láti rìn pẹ̀lú Ọlọ́run, láti yìn lógo, láti gbé e ga. Wákàtí tí Ọlọ́run ṣe ìyanu nínú ayé wa ni. Gbàdúrà yìí pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa lónìí, yóò sì wà pẹ̀lú wa. Fún àǹfààní àwọn tí ó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ètò Wákàtí Ìyanu ó ń wá láti DNC Radio tí ó gúnlẹ̀ sí ìlú Dallas. Gbogbo ọjọ́ Sátidé ni ètò Wákàtí Ìyanu òun ni ó máa ń wáyé. Ní àwọn tí ó wà ní Amẹ́ríkà ní Eastern Time aago 11, àwọn tó wà ní Central Time ní aago 10. Bákan náà àwọn tí ó wà ní Nàìjíríà àti ní London aago 4 ìrọ̀lẹ́ ni a máa ń gbọ́ wa ní àkókò tí a wà yìí ní ọjọ́ Sátidé. Ní ọjọ́ Sunday ni àtúntẹ̀ ètò Wákàtí Ìyanu ló máa ń wáyé ní gbogbo àgbáyé. Fún àwọn tí ó wà ní Central Time ní ọjọ́ Sunday aago 10 ní Amẹ́ríkà, Eastern Time ní Amẹ́ríkà aago 10 òun ni à ń gbọ́ àtúntẹ̀ ètò Wákàtí Ìyanu. Ní ọjọ́ Sátidé àti ní ọjọ́ Sunday aago 4 ìrọ̀lẹ́ ni à ń gbọ́ àtúntẹ̀ ètò Wákàtí Ìyanu. Ètò Wákàtí Ìyanu ó jẹ́ ètò tí ó ń wáyé láti ilé DNC Radio. Oríṣiríṣi ọ̀nà ni a fi lè gbọ́ ètò Wákàtí Ìyanu. Ọ̀nà kíní òun ni nípa tẹlifóònù wa, bóyá èyí tí à ń lò nínú ilé ni àbí èyí tí à ń gbé kiri. Tí a bá fẹ́ gbádùn ètò Wákàtí Ìyanu, nọ́mbà tí a ó tẹ̀ òun ni 857-232-0137. Lẹ́ẹ̀kan sí 857-232-0137. Àwa tí a ò sí ní Amẹ́ríkà, a ó fi international code ìlú tí a wà sí kí a tó tẹ 857-232-0137. Bákan náà ni a lè gbọ́ ètò Wákàtí Ìyanu lórí íńtánẹ́ẹ̀tì DNC Radio. Tí a bá fẹ́ gbọ́ ètò Wákàtí Ìyanu láti orí íńtánẹ́ẹ̀tì, a ó tẹ www.distinctradio.com. Lẹ́ẹ̀kan sí www.distinctradio.com.
ní àwọn wákàtí tí a ti sọ fún wa, a ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ ètò wákàtí ìyanu. Bákan náà ni a lè gbọ́ ètò wákàtí ìyanu látorí àwọn device wa, bóyá iPad ni, smartphone wa àti oríṣiríṣi device tí a ní. Bákan náà a ní àǹfààní láti gbọ́ àwọn ètò wákàtí ìyanu tí a ti ṣe tẹ́lẹ̀ rí. A lè lọ sórí YouTube. Tí a bá ti dé orí YouTube, a ó tẹ wákàtí ìyanu láti ẹnu Gideon Òjó. Àwọn episode tí a ti ṣe tẹ́lẹ̀, a lè gbọ́ wọn níbẹ̀. A ó gbọ́ àdúrà àti ọpẹ́ sí Ọlọ́run. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa bí a ṣe ń gba àdúrà sí. À ń fẹ́ àwọn olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Tí a bá fẹ́ jẹ́ olùgbọ̀wọ́, ẹ jẹ́ kí a ké sí ọ̀gbẹ́ni KC Badru. Nọ́mbà wọn ni 952-212-6527. Tí a bá ní ìmọ̀ràn àbí ẹ̀bẹ̀ àdúrà tí a fẹ́ kí a gbà, nọ́mbà tí a lè pè nìyí. Ẹ jẹ́ kí a pè 203-275-7120. Ẹ jẹ́ kí a gbé ọkàn wa lé Ọlọ́run lórí ohun gbogbo tí a bá ń ṣe, torí pé Ọlọ́run òun nìkan ni ọba tí ó lè dá wa lóhùn. Lórí ètò wa lónìí, ohun tí a ó máa gbé yẹ̀wò, tí a ó máa sọ̀rọ̀ lé lórí, tí a ó sì máa gba àdúrà rẹ̀, òun ni Ọlọ́run yóò la ọ̀nà. Ọlọ́run yóò la ọ̀nà. Ǹjẹ́ ọ̀nà dí mọ́ ẹ bí? O mọ ojútùú ohun tí ó ṣe. Ọlọ́run nìkan ló lè la ọ̀nà. O wà nínú wàhálà, wà nínú ìdààmú, Ọlọ́run nìkan ló lè ṣe. Torí náà, nígbà tí a bá padà dé, a máa sọ̀rọ̀ lórí Ọlọ́run yóò la ọ̀nà, a ó sì máa gba àdúrà lórí rẹ̀. Ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn náà. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. Ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná o, Ọlọ́run ẹrú pọ̀
Ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Ọlọ́run wa yóò la ọ̀nà. Ọlọ́run nìkan ni ó lè la ọ̀nà. Nígbà mìíràn wà tí ọ̀nà bá dí mọ́ wa, a ò mọ ohun tí a lè ṣe. Àti lọ síwájú wàhálà, àti padà sẹ́yìn wàhálà, a ò mọ ohun tí a lè ṣe. Ohun tí a ní láti ṣe ò ní kí a ké pe Ọlọ́run. Kí a ké pe Ọlọ́run nípa kíkọ orin yìí sí, gbàdúrà sí, nípa kí ọkàn wa payá sí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀ òní Ọlọ́run ṣe lè la ọ̀nà. Abala ọpẹ́ òní a wà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Kí nìdí tí a ní láti máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà? Láti lè fi ìmoore rẹ̀ hàn, láti gbé orúkọ rẹ̀ ga, láti fi hàn wípé òun nìkan ni a gbé ọkàn wa lé, a kò ní ẹlòmíràn. Láti rí oore rẹ̀ gẹ́gẹ́ bí ìyanu nínú ayé wa. Ìwé Éfésù orí 5:20 ó ní, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní Baba lé orúkọ Jésù Kristi Olúwa wa. A rí pé ìyìn àti ọpẹ́ òun ni ó yẹ Ọlọ́run wa. Oúnjẹ rẹ̀ òun ni ọpẹ́. Ọ̀nà tí a lè fi ìmoore hàn òun ni ká máa dúpẹ́, ká máa yìn lógo, kí Ọlọ́run kí ó lè ṣe oore mìíràn fún wa. Torí náà lónìí a máa gbé Ọlọ́run ga. Ìwọ ni mo wá gbé ga, ìwọ ni mo wá fi ìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbé ga. Ìwọ ni mo wá gbé ga, ìwọ ni mo wá fi ìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbé ga. Ìwọ ni mo wá gbé ga, ìwọ ni mo wá fi ìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbé ga. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa yìn ọ́, àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa yìn ọ́, àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Bíbélì ní àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́, ọ̀run bí ọ̀run fún ìmọ̀ rẹ̀. Kò sí ẹnìkan tàbí nǹkan kan níbi tí a kò ti gbúrò rẹ̀. Ìró rẹ̀ gbé gbogbo àyíká. Ìró Ọlọ́run ó yí gbogbo àyíká. A rí pé ọwọ́ agbára Ọlọ́run ó wà nínú ayé wa. Òun ni ó dá wa sí, òun ni ó pa wá mọ́ títí di àkókò yìí. Kò sí ohun tí a lè ṣe lẹ́yìn Ọlọ́run. Torí náà a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó dá wa sí títí di àkókò yìí, títí di wákàtí yìí, fún ìṣeun àánú rẹ̀ lórí wa, fún ọwọ́ agbára rẹ̀. Ẹ jẹ́ ká máa dúpẹ́, ká máa yìn lógo. Yìn lógo fún oṣù tí a wà nínú rẹ̀ yìí, tí Ọlọ́run mú wa là kọjá. Yìn lógo fún àlàáfíà pípé tí Ọlọ́run fi fún ọ. Yìn lógo fún iṣẹ́ ìyanu rẹ̀ èyí tó ń fojú rí àti èyí tí o kò fojú rí. Ìwé orin Dáfídì ó ní, ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun,
torí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Ọlọ́run òun ló pa wá mọ́. Àánú Ọlọ́run òun ló gbé wa ró títí di àkókò yìí. Kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe òye wa, kì í ṣe ẹ̀kọ́ wa, ṣùgbọ́n àánú Ọlọ́run. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ tí ó fi gbé ẹ dúró títí di àkókò yìí. Ọlọ́run olùbùkún ni, òun ni orísun ìyè wa. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún wà láyé rẹ̀, fún dídá ọ sí títí di wákàtí yìí. Máa dúpẹ́ rírí jẹ, dúpẹ́ rírí mu, dúpẹ́ dídáṣọ bo ìhòhò wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lórí rẹ̀, lórí àwọn ẹbí wa, lórí ọ̀nà wa gbogbo. Ẹ jẹ́ ká máa yìn ín lógo, torí pé ọmọ òun ni ọba tó ń lànà níbi tí ọ̀nà kò sí. Máa yìn ín lógo ibi tí Ọlọ́run ti ṣe ìyanu fún ọ káàkiri, lórí ẹbí rẹ, lórí ọkọ rẹ, lórí aya rẹ, lórí iṣẹ́ rẹ, lórí ọ̀nà ẹ̀kọ́ rẹ. Máa gbé Ọlọ́run ga, máa gbé Ọlọ́run ga, máa gbé e ga, máa yìn ín lógo. Ọwọ́ agbára rẹ̀ òun ló fi gbé wa dúró. Gbẹ́kẹ̀ rẹ lé Ọlọ́run, òun nìkan ló lè ṣe. Yìn ín lógo, máa gbé e ga. Gbẹ́kẹ̀lé o nígbàgbọ́, bí ìjànà tilẹ̀ pẹ́, síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun. Ọlọ́run jà fún ọ. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Gbẹ́kẹ̀lé ewu máa ń bọ̀, ìdánwò wà ń tòsí. Nínú gbogbo ewu ayé, òun yóò tọkọ rẹ̀. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Ọlọ́run òun ló ti ń lànà fún ọ títí di àkókò yìí. Òun náà ló sì ń tẹ̀síwájú láti la ọ̀nà fún ọ. Gbogbo ibi tí ọ̀nà ti dí, Ọlọ́run ló ń la ọ̀nà. Ẹ jẹ́ kí a la ẹnu wa láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀, láti yìn ín lógo fún ohun gbogbo tó ń ṣe nínú ayé wa. Ó ṣeun bàbá, bàbá ó máa ṣeun. Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá, ó ṣe o. Ó ṣeun bàbá, bàbá ó máa ṣe. Jésù ó ṣeun. Ọlọ́run mi ó ṣeun bàbá. Ṣe ni máa dúpẹ́, ṣe ni máa yìn ọ́ o. Àìníye lóore Jésù, ṣe ni máa dúpẹ́ o bàbá. Ṣe ni máa dúpẹ́, ṣe ni máa yìn ọ́ o. Àìníye lóore Jésù, ṣe ni máa dúpẹ́ o bàbá. Ọpẹ́ yẹ ọ́ o bàbá, ọpẹ́ yẹ ọ́ o ọmọ. Elédùmarè aṣoore kárí ayé. Ó ṣe fọ́nba, ó tún ṣe ti ìjòyè lọ́tọ̀. Ó máa gbàgbé mi ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ọ́ o bàbá. Ọlọ́run kò gbàgbé ẹnìkan. Oore rẹ̀ ó tẹ̀síwájú nínú ayé wa. Ìṣeun àánú rẹ̀ ó tẹ̀síwájú nínú ayé wa. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo. Ẹ ká máa dúpẹ́, ká máa mú ọpẹ́ wa wá sí ìdánidúró pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa lówùúrọ̀ yìí. Ó sì ń wà pẹ̀lú wa, yóò sì máa yà wá lẹ́nu. Ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga. Ẹ yìn lógo, ẹ fi ọpẹ́ fún un torí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí a sáré dé òkè lọ́hùn náà, a tún ń padà bọ̀.
kan la ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà ṣoríire. Lọ́jọ́ kan la ó mú ìròyìn mi dóko wa, èmi náà wá fi ìrọ̀rùn renú àbá o. Àwọn ará inú àbá kí mi kú oríire. Lọ́jọ́ kan la ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà ṣoríire. Lọ́jọ́ kan la ó mú ìròyìn mi dóko wa, èmi náà wá fi ìrọ̀rùn renú àbá. Àwọn ará inú àbá kí mi kú oríire. Lọ́jọ́ kan la ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà ṣoríire. Lọ́jọ́ kan la ó mú ìròyìn mi dóko wa, èmi náà wá fi ìrọ̀rùn renú àbá o. Àwọn ará inú àbá kí mi kú oríire. Lọ́jọ́ kan la ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà ṣoríire. Lọ́jọ́ kan la ó mú ìròyìn mi dóko wa, èmi náà wá fi ìrọ̀rùn renú àbá. Àwọn ará inú àbá kí mi kú oríire. Ará ẹ má ṣe gbàgbé pápá yẹn mo ti gbé rí. Jíjẹ mímu ń bẹ ní rọrùn nínú àbá wa. Má jẹ tòwúrọ̀ ní rọrùn tọ́sán ò ní rà. Ebi alẹ́ kì í pàwọ́ káwa tó dẹ̀ jẹun. Èso òjò làwọn jẹ lábúlé tiwa. Afẹ́fẹ́ inú àbá kò là fi wé rárá. Eré ìjìyà yòówó ọlọ́pọ́n oníyàn ò láfi bọ̀. Ó tó mú mi tí mo fi kúrò lábàá wa. Mo ní láti ṣe rere o, èmi tó padà lọ. Lọ́jọ́ kan la ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà ṣoríire. Lọ́jọ́ kan la ó mú ìròyìn mi dóko wa, èmi náà wá fi ìrọ̀rùn renú àbá. Àwọn ará inú àbá kí mi kú oríire. Lọ́jọ́ kan ni mo pinnu pé mo ń rè gbòòrò. Ọkùnrin kan àtòbìnrin kan náà mú mi wá. Gbàrà tí mo dé gbòòrò ìgbé ni mo ń ké. Ohun tó ń pa mí nígbè òkùnkùn yẹ nìkan kan. Afẹ́fẹ́ ìgboro yàtọ̀ sí tábúlé. Wàhálà ìgboro pọ̀ ju tàbá wa. Àwọn agbófinró tí wọ́n kún gbòòrò kò lè yá lónìí lọ́wọ́ gbà. Òun ṣá ní gbogbo wọn. Èyí ló mú mi rántí ìgbádùn abúlé wa tí mo fi ń pariwo lọ́jọ́ yóò jàre. Lọ́jọ́ kan la ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà ṣoríire. Lọ́jọ́ kan la ó mú ìròyìn mi dóko wa, èmi náà wá fi ìrọ̀rùn renú àbá. Àwọn ará inú àbá kí mi kú oríire. Ọpẹ́ ní fọ́lọ́run fáyé ọmọ abúlé. Ọpẹ́ ní fọ́lọ́run ọmọ abúlé ti lálùyọ. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti tara ẹ̀kọ́ lé ńlá. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti tara ẹ̀ ṣoríire. Èyí ló fa sábàbí tọ́mọ abúlé pinnu pé níwòye ọ̀la òun lọ sí àbá wọn. Ojúmọ́ ti mọ́ ó kẹ́rù sọ́kọ̀ òun bá tiẹ̀ lọ. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set
Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ́sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. A kí àwọn olórin wa orí ètò wákàtí ìyanu òun náà ni a ṣe wà. Ọlọ́run yóò la ọ̀nà. Ọlọ́run òun ni ọba tí ó ń la ọ̀nà. Yóò la ọ̀nà fún ẹnìkankan wa bí ẹ ṣe ń gbọ́ mi lónìí ní orúkọ Jésù. Ọ̀nà kò ní dí mọ́ wa. Tí a bá rí ogun kan àbí wàhálà kan nínú ayé wa tí èṣù mú wá sí ọ̀nà wa, bí a ṣe ń gbàdúrà lónìí, ọwọ́ agbára Ọlọ́run àti iná Ọlọ́run yóò lọ láti lànà fún wa ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, Ọlọ́run yóò la ọ̀nà. Ẹ jẹ́ kí a tètè máa yẹ̀wò nínú ìwé mímọ́ gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe láti fi lànà fún àwọn ènìyàn rẹ̀. Ọlọ́run ó wà bákan náà. Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ayérayé. Ọwọ́ agbára rẹ̀ ó sì wà bákan náà. Ọlọ́run sì ń ṣe ìyanu. Lónìí Ọlọ́run yóò la ọ̀nà. Gbogbo ọ̀nà tó ti dí mọ́ wa, mo gbàdúrà, mo sì sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò la ọ̀nà, yóò sì ṣe ìyanu nínú ayé wa ní orúkọ Jésù. Ǹjẹ́ o ti wà nínú ìṣòro rí? O ti wà nínú ìdààmú? Ẹnìkankan wa òun ni a ti ní ìṣòro àbí ni a wà nínú ìdààmú. Bóyá nínú ìdààmú ó lè jẹ́ àìsàn lórí ẹbí, lórí ọmọ àbí lórí ẹni tí a mọ̀. Ó lè jẹ́ gbèsè tí a jẹ ló jẹ́ ọ̀nà tí ó dí mọ́ wa. Ẹlòmíràn wà tí ó ní ẹjọ́ nílé ẹjọ́. Ẹlòmíràn ń wojú Ọlọ́run fún èso ọmọ. Ẹlòmíràn ń wojú Ọlọ́run fún aya. Ẹlòmíràn ń wojú Ọlọ́run fún ọkọ. Ẹlòmíràn ń wá ìwé ìgbélú. Ẹlòmíràn ń wá ìyanu ní oríṣiríṣi ọ̀nà. A rí pé nígbà tí a bá wà nínú ipò yìí, irú àwọn ipò bẹ́ẹ̀ àti padà sẹ́yìn ó lè le, àti tẹ̀síwájú ó lè le. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n wà nínú ipò bẹ́ẹ̀ nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ Egypt. A rí pé wọ́n dé Òkun Pupa, ọ̀nà dí mọ́ wọn. Láti padà sẹ́yìn, a rí pé àwọn ọmọ Egypt wọ́n ń gbé ogun bọ̀. Láti rìn síwájú, Òkun Pupa wà níwájú. Ṣùgbọ́n kí lóhun tí ó ṣẹlẹ̀? Ọlọ́run la ọ̀nà fún wọn. Ọlọ́run lo Mósè láti la ọ̀nà fún àwọn ọmọ Ísírẹ́lì. Mo gbàdúrà lónìí náà pé Ọlọ́run yóò la ọ̀nà fún wọn. Gbogbo ọ̀nà tí o ti lérò pé ó dí fún ọ, Ọlọ́run yóò la ọ̀nà fún ọ lónìí ní orúkọ Jésù. Ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ. Mi ò mọ ọ̀nà tó dí mọ́ ọ. Mi ò mọ inú wàhálà tí o wà. Mi ò mọ inú ìṣòro tí o wà. Ṣùgbọ́n ohun tó dá mi lójú òun ni pé tí o bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí o rọ̀ mọ́, Ọlọ́run yóò la ọ̀nà fún ọ bí ó ṣe ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń wà nírú ipò báyìí. Ẹ jẹ́ kí a wo ìgbé ayé Ábúráhámù tí ó jẹ́ bàbá ìgbàgbọ́. Ó gbé ọkọ rẹ̀ lé Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run ó la ọ̀nà fún un. A rí pé ọ̀pọ̀ ìgbà oríṣiríṣi ọ̀nà ó ní èṣù fi ń mú ìdààmú wá sínú ayé wa. Iṣẹ́ èṣù òun ni láti parun, láti pa àti láti jí. Ṣùgbọ́n Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run òun ni láti lànà fún wa. Ọlọ́run yóò lànà fún wa lónìí ní orúkọ Jésù. A rí pé Ọlọ́run sọ fún Abraham kí ó mú ọmọ rẹ̀ Isaac, ìyẹn Ísákì,
láti fi rúbọ fún òun. Àrí pé Ọlọ́run náà òun náà ni ó tún ṣe ọ̀nà tí ó sì pèsè àgbò tí ó fi rọ́pò ọmọ Isaac. Àrí pé nígbà tí a bá wà nínú ìṣòro àbí tí a wà nínú ìdààmú àbí tí a wà ní ipò ìdánwò, Ọlọ́run nìkan ni ó lè lànà. Nígbà tí Abraham wà nínú ipò ìdánwò, Ọlọ́run la ọ̀nà, Ọlọ́run pèsè àgbò fún ìmọ̀ inú ìdánwò tí ó wà lónìí. Ṣùgbọ́n tí mo mọ̀ tí ó dájú ni pé tí o bá gbàgbọ́, tí o sì gbàdúrà sí Ọlọ́run, tí o gbé ọkàn rẹ sí, tí o ń wo Jésù, Ọlọ́run yóò lànà fún ọ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run nìkan ni ọ̀nà àbáyọ nínú ayé wa. Tá bá ka ìwé Àìsáyà orí 43, nígbà tí a bá wà nínú ìṣòro, tí a wà nínú ìdààmú, tí ọ̀nà dí mọ́ wa, mo fẹ́ kí a máa ka ìwé Àìsáyà orí 43 yìí ní gbogbo ìgbà. Níbẹ̀ ni a ti lè rí ìlérí Ọlọ́run fún wa. A ó sì rí pé Ọlọ́run ó dúró tì wá, ó sì ṣe tán láti gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wa. Ìwé Àìsáyà 43 ẹsẹ̀ ìkọkàndínlógún 43:19, ó kà báyìí, ó ní, kíyèsí èmi ó ṣe ohun tuntun kan nísinsìnyí. Ọlọ́run yóò ṣe ohun tuntun nísinsìnyí nínú ayé rẹ ní orúkọ Jésù. Lóòótọ́ èmi ó la ọ̀nà kan nínú aginjù àti odò lé aṣálẹ̀. Ìlérí Ọlọ́run sí wa ni. Ó ní òun yóò la ọ̀nà nínú aginjù àti odò lé aṣálẹ̀, bí tí kò sí omi. Ọlọ́run yóò mú omi jáde níbẹ̀. Nínú aginjù, nígbà tí ọ̀nà dí, Ọlọ́run yóò la ọ̀nà ní orúkọ Jésù. Àrí pé ọ̀pọ̀ ìgbà òun ni àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n wà nínú hílàhílo, wọ́n wà nínú àhámọ́, ṣùgbọ́n Ọlọ́run ó yọ wọ́n jáde. Àrí nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán wà ní abẹ́ oko Egypt fún 400 years ni wọ́n fi wà níbẹ̀. Ṣùgbọ́n a rí pé Ọlọ́run la ọ̀nà. Ó lo Mósè láti mú wọn jáde. Bóyá ọ̀wọ́ náà wà nínú àhámọ́, wà nínú ipò tó yẹ pé ò mọ àti lọ síwájú àbí láti padà sẹ́yìn, láti yà sọ́tún àbí yà sósì. Ọlọ́run tó yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Egypt yóò yọ ìwọ náà kúrò. Yóò lo Mósè nínú ayé rẹ láti mú wọn jáde ní orúkọ Jésù. A rí pé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àjò wọn, wọ́n dé Òkun Pupa, Ọlọ́run la ọ̀nà. Ọlọ́run tó la ọ̀nà nínú Òkun Pupa fún àwọn ọmọ Ísírẹ́lì yóò la ọ̀nà fún ọ lórúkọ Jésù. Omi yóò gbé ọ̀tá rẹ lọ bó ṣe gbé àwọn ọmọ Egypt lọ ní orúkọ Jésù. Ìwọ yóò rìn ilẹ̀ gbígbẹ kọjá. Ọlọ́run yóò la ọ̀nà fún ọ, ó sì lè rìn ilẹ̀ gbígbẹ kọjá ní orúkọ Jésù. A rí pé nígbà táwọn ọmọ Ísírẹ́lì wà nínú aginjù, oríṣiríṣi wàhálà ó ní wọ́n là kọjá, ṣùgbọ́n Ọlọ́run ń la ọ̀nà fún wọn. Wọ́n ṣe ń kọjá, wọ́n ṣe ń dé àwọn ìṣòro wọ̀nyí ni Ọlọ́run ń la ọ̀nà fún wọn. Mo gbàdúrà lónìí bó ṣe ń gbọ́ mi, Ọlọ́run yóò la ọ̀nà fún ọ. Gbogbo ìṣòro tí èṣù mú wá sínú ayé rẹ, Ọlọ́run yóò mú ẹ la aginjù rẹ kọjá, yóò sì la ọ̀nà fún ọ ní gbogbo ọ̀nà rẹ. Ohun tó jẹ́ òkè ìṣòro rẹ, Ọlọ́run yóò sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. Àní pé Ọlọ́run la ọ̀nà débi pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n dé ilẹ̀ ìlérí wọn, wọ́n dé ilẹ̀ Kénáánì. Ìwọ náà yóò dé ilẹ̀ lórí rẹ ní orúkọ Jésù. Gbogbo ọ̀nà tó dí mọ́, Ọlọ́run yóò ṣí, ó sì dé ilẹ̀ ìlérí rẹ ní orúkọ Jésù. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa lónìí o. Àrí pé oríṣiríṣi ọ̀nà òun ni ọ̀nà fi lè dí mọ́ wa. Ó lè jẹ́ nípa ìṣòro, ó sì lè jẹ́ nípa ìdánwò. Èyí tó hùn kó jẹ́, àdúrà mi ni pé Ọlọ́run yóò la ọ̀nà fún ọ, yóò la ọ̀nà fún ọ. Ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 15, ó ní, ké pè mí ní ọjọ́ ìpọ́njú, èmi ó gbà ọ́, ìwọ yóò sì máa yìn mí ní ògo. Nígbà tí a bá wà nínú ìpọ́njú, ọ̀nà dí mọ́ wa nìyí, Ọlọ́run ni a ó gbàdúrà sí. Ó ní kí a ké pe òun ní ọjọ́ ìpọ́njú, èmi yóò gbà ọ́. Ọlọ́run yóò gbà wá ní ọjọ́ ìpọ́njú. Mi ò mọ ìpọ́njú tí ó wà nínú rẹ̀, mi ò mọ ọ̀nà tó ti dí mọ́ ọ, ṣùgbọ́n ohun tó dájú ni pé ké pe Ọlọ́run, yóò gbà ọ́, yóò sì ṣí ọ̀nà fún ọ ní orúkọ Jésù. A rí pé èṣù máa ń mú ìdánwò wá sínú ayé ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run yóò la ọ̀nà. Ẹ jẹ́ kí a tètè lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lórí arábìnrin kan tí ọ̀nà dí mọ́ nínú ìwé àwọn ọba
ìwé àwọn ọba kejì ìwé àwọn ọba kejì a ó ka ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 1 títí dé 7. A sọ nípa òróró obìnrin opó. A rí pé obìnrin opó kan ó wà nínú ìṣòro, ọ̀nà dímọ́, àti rí jẹ wà nínú ìpọ́njú, àti rí jẹ àti rí mu ó ṣòro fún un, ṣùgbọ́n Ọlọ́run la ọ̀nà fún un. Jẹ́wọ́ náà wà nínú ìpọ́njú, rírí jẹ àìrí mu, nínú gbèsè, Ọlọ́run yóò la ọ̀nà fún ọ. Mo gbàdúrà fún ọ lónìí, Ọlọ́run yóò yà ọ lẹ́nu, yóò ṣe ohun tuntun nínú ayé rẹ. Ìwé àwọn ọba kejì orí 4. Obìnrin kan nínú àwọn obìnrin ọmọ àwọn wòlíì ké bá Èlíṣà wípé, ìránṣẹ́ rẹ ọkọ mi kú, ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa, àwọn onígbèsè sì ń wá láti mú àwọn ọmọ mi méjèèjì lé ẹrú. A rí pé ìṣòro ńlá òní obìnrin wà nínú rẹ̀. Ọkọ rẹ̀ kú, gbèsè tó jẹ sílẹ̀ ó lọ rẹpẹtẹ, ṣùgbọ́n ó wá ké bá Èlíṣà. Ìwọ náà yóò wá ké bá Ọlọ́run lónìí pé kí Ọlọ́run kó la ọ̀nà fún ọ nínú ìpọ́njú rẹ, nínú gbèsè rẹ, nínú wàhálà rẹ, nínú àìríjẹ rẹ, àìrímu, nínú àìrọ́mọbí, nínú wíwá ọkọ rẹ, nínú wíwá ìgbélú rẹ. Ó wá ké pe Ọlọ́run lónìí. Ó sọ fún Ọlọ́run pé kí ó la ọ̀nà. Ọlọ́run yóò sì la ọ̀nà fún ọ ní orúkọ Jésù. Ẹsẹ̀ 2. Èlíṣà sì wí fún un pé, kí ni èmi ó ṣe fún ọ? Wí fún mi, kí ni ìwọ nínú ilé? Ó sì wí pé, ìránṣẹ́bìnrin rẹ kò ní nǹkan kan ní ilé bí kò ṣe ìkòkò òróró kan. A rí pé arábìnrin yìí ó ní ìkòkò òróró, òun ni òun ní. A rí pé tí Ọlọ́run bá fẹ́ ṣe ìyanu nínú ayé wa, tí Ọlọ́run bá fẹ́ la ọ̀nà nínú ayé wa, ohun tí a ní láti fi sílẹ̀. Ohun tí a bá fi sílẹ̀ yìí, òun ni Ọlọ́run yóò lò láti fi ṣe ìyanu, láti fi la ọ̀nà fún wa. A rí àkàwé yìí ní oríṣiríṣi ọ̀nà. A rí nígbà tí Jésù tó sọ mí di ọtí wáìnì níbi ìgbéyàwó òní. A rí pé kò sí ọtí wáìnì mọ́, ṣùgbọ́n Jésù ó béèrè ohun tí wọ́n ní àwọn ìkòkò. Wọ́n ní ìkòkò 6. Jésù ní kí wọ́n pọn omi kún àwọn ìkòkò wọ̀nyí. Jésù ṣe iṣẹ́ ìyanu, ó la ọ̀nà, a sì rí wáìnì tí ó pọ̀ rẹpẹtẹ, tí ó dùn ju èyí tí wọ́n ti ń mu tẹ́lẹ̀ lọ. Ayé rẹ yóò dára ju ti tẹ́lẹ̀ lọ ní orúkọ Jésù. Bákan náà ni a tún rí iṣẹ́ ìyanu tí Ọlọ́run, tí Jésù Kristi ṣe nígbà tí ó ń wàásù, tí àwọn ebi ń pa àwọn ènìyàn. Jésù ní kí àwọn ọmọ ẹ̀yìn kí wọ́n má ṣe bẹ̀rù. Kí ni ó wà tí ó jẹ́ jíjẹ? Wọ́n ní ìṣù àkàrà 5 àti ẹja dídín 2. Jésù ní kí wọ́n mú wá. A rí pé Jésù la ọ̀nà. Wọ́n jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn, àjẹyó àti àjẹṣẹ́kù. Wọ́n ti ní bí wọ́n tún ní oríṣiríṣi bí báskẹ̀tì 12 tí ó ṣẹ́kù. A rí pé ìyanu Ọlọ́run ni. Ohun tí ènìyàn bá ní, a ní láti fi sílẹ̀. A gbọ́dọ̀ há ọmọ ohunkóhun tí a bá ní, a ní láti fi sílẹ̀ fún Ọlọ́run. Eléyìí ni Ọlọ́run yóò bùkún, tí yóò di nílá, tí Ọlọ́run yóò sì fi la ọ̀nà fún wa. Torí náà ohunkóhun tí a bá ní, ẹ jẹ́ kí a fi sílẹ̀, kí a sì gbọ́ràn sí òfin Ọlọ́run. Òun sì wí pé ẹsẹ̀ 3, kí ìwọ kí ó yá ìkòkò lọ́wọ́ àwọn aládùúgbò rẹ káàkiri. Àní ìkòkò yá wọn kì í ṣe díẹ̀. Nígbà tí wọ́n bá sì wọlé, kí ìwọ kí ó ṣí ilẹ̀kùn mọ́ ara rẹ. A rí pé Èlíjà sọ ohun tí arábìnrin yóò ṣe láti yá ìkòkò rẹpẹtẹ. Láti tẹ̀síwájú ẹsẹ̀ 7, nígbà náà lé ó wá, ó sì sọ fún ènìyàn náà, Ọlọ́run náà, òun sì wí pé, lọ ta òróró náà kí o sì san gbèsè rẹ, kí ìwọ àti àwọn ọmọ rẹ kí o sì jẹ, kí ẹ̀yin kí ó sì yó. A rí pé iṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ níbẹ̀. A rí pé wòlíì yìí ni Ọlọ́run lò láti lànà fún obìnrin opó yìí. Mi ò mọrú ipò tí ìwọ náà wà, ṣùgbọ́n tó dá mi lójú ni pé Ọlọ́run ṣetán láti yà ọ́ lẹ́nu, láti la ọ̀nà fún ọ nínú ìṣòro tí ó wà, nínú gbèsè tí ó wà. Ọlọ́run ṣetán láti la ọ̀nà fún ọ. Ọlọ́run nìkan
ló lè la ọ̀nà fún wa. Ìṣòro tó lè hùn kó máa kojú wa, ẹ má yẹ ká wo bí ìṣòro ṣe tóbi tó. Ọlọ́run ni kí a máa wò. Òun ni ọba aláṣepé wa. Òun ló lè lànà fún wa. Òun ló lè yà wá lẹ́nu. Ẹlòmíràn kò lè bá wa ṣe. Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Bàbá mi mọ̀, Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. A rí pé obìnrin opó yìí ọ̀nà dí mọ́, ọkọ rẹ̀ kú, ó wà nínú gbèsè. Àwọn onígbèsè fẹ́ mú ọmọ rẹ̀ láti tà wọ́n, ṣùgbọ́n ó ké pe wòlíì Ọlọ́run. Ìwọ náà láti ké pe Ọlọ́run lónìí, ké pe Ọlọ́run lónìí. Ọlọ́run yóò sì la ọ̀nà fún ọ. Mo gbàdúrà lónìí, gbogbo ọkọ̀ kọ̀ọ̀kan tó ń gbọ́ mi, Ọlọ́run yóò lànà fún wa, yóò ṣe ìyanu. Gbogbo ohun tí ó jẹ́ ìṣòro ayé wa, Ọlọ́run yóò sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín, ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. mo ti kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. a máa gba àdúrà kí Ọlọ́run kí ó la ọ̀nà ní gbogbo ibi tí ọ̀nà ti dí mọ́ wa. a máa gba àdúrà sí Ọlọ́run pé Ọlọ́run ìyanu, gbogbo ibi tí ọ̀nà ti dí mọ́ mi, bàbá wá la ọ̀nà. Wọ́n tó la ọ̀nà fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà ní ilẹ̀ Egypt nínú ìṣòro wọn. Ó lò Mósè láti la ọ̀nà láti mú wọn jáde. Àmọ́ képe yín lónìí, Ọlọ́run mi ò, ẹ wá la ọ̀nà. Ẹ yẹ ká máa gbàdúrà sí Ọlọ́run. Ẹ yẹ ká máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run.
ẹ máa gbàdúrà sí Ọlọ́run, dárúkọ ìṣòro rẹ, ibi tí ọ̀nà ti dí mọ́ ọ, gbàdúrà sí Ọlọ́run, sọ fún Ọlọ́run pé lá ọ̀nà fún mi. Ìwọ tí ó lá ọ̀nà fún àwọn ọmọ Ísírẹ́lì tí ó mú wọn jáde, wá mú èmi náà jáde nínú ìṣòro mi. Dárúkọ ìṣòro náà. Ó wà nínú ogun ẹjọ́, ó ní case court, ó wà nínú ìṣòro àìrọ́mọbí, ó wà nínú ìṣòro àìrọ́kọ, ìṣòro àìláya, ìṣòro àìníwèé ìgbélú, ìṣòro gbèsè, ìṣòro credit card. Máa sọ fún Ọlọ́run gbogbo ọ̀nà tí ọ̀nà ti dí mọ́ ọ. Sọ fún Ọlọ́run, ṣí mi sílẹ̀, lá ọ̀nà fún mi, ìwọ ló lè ṣe é. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run. Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Máa sọ fún Ọlọ́run, ìwọ tí ó lànà fún Abraham nígbà tó wà nínú ìṣòro, ó pèsè àgbò fún láti rọ́pò ọmọ rẹ̀. Wá pèsè fún mi gbogbo ibi tí ọ̀nà ti dí fún mi, pèsè, wá ojútùú sí ọ̀nà mi, lá ọ̀nà fún mi, wá ojútùú sí ọ̀nà mi Ọlọ́run. Ìwọ tó ṣe bẹ́ẹ̀ fún Abraham, wá ṣe bákan náà fún mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run. Dárúkọ ìṣòro náà, èyí tí ò ń kojú, èyí tí ò ń fẹ́ kí Ọlọ́run kí ó la ọ̀nà kí ó sì yọ ọ́ nínú rẹ̀. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, máa rán Ọlọ́run létí ìpè nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wà nínú aginjù, tí wọn ò lè padà sẹ́yìn, tí wọn ò sì lè lọ síwájú, tí wọn ò lè yà sọ́tún, tí wọn ò lè yà sósì. Ìwọ ló jẹ́ Ọlọ́run fún wọn, ó sì lànà fún wọn. Bàbá, wàá lànà fún mi náà lénìí. Ó lànà fún wọn nínú òkun pupa. Òkun pupa, ó yà sọ́tún, ó lọ sósì, ó sì mú ọ̀nà jáde lórí òkun pupa. Mo wà nínú aginjù báyìí, mo wà létí òkun pupa báyìí. Bàbá, wàá la ọ̀nà fún mi. Bàbá, la ọ̀nà fún mi. Wàá la ọ̀nà fún mi. Wàá fi àlàáfíà pípé rẹ, wàá jẹ̀gún rẹ̀ fún mi. Jẹ́ kí n kúrò nínú ìṣòro tí mo wà. Máa gbàdúrà sí Ọlọ́run, máa dárúkọ òkè ìṣòro náà, máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Máa sọ fún Ọlọ́run, èmi ò mọ̀nà tẹ́ fẹ́ gbà o bàbá, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ṣe ìyanu. Gbọ́ ọkàn ọ̀rọ̀ ilé ní ìgbàgbọ́ nínú rẹ̀. Máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ pé yóò ṣe é. O mọ̀nà tí Ọlọ́run yóò gbà, ṣùgbọ́n ní ìgbàgbọ́ pé yóò ṣe é. Máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ọlọ́run tó ń gbàdúrà ni. Dárúkọ ìṣòro náà, gbàdúrà kíkan sí Ọlọ́run pé Ọlọ́run mi, yà mí lẹ́nu, yà mí lẹ́nu, yà mí lẹ́nu. Gbé ìyanu rẹ wá sínú ayé mi ní ìgbàgbọ́ pé yóò ṣe é, yóò sì ṣe é ní orúkọ Jésù. Dárúkọ ìṣòro rẹ, dárúkọ ìṣòro rẹ, dárúkọ ìṣòro rẹ. Ibi tí ó há sí ni èṣù ló mú wá, kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n wá ké pe Ọlọ́run ní wákàtí pé ibi tí mo há sí yìí, ìwọ Ọlọ́run, ṣọ̀nà àbájáde fún mi, ṣọ̀nà àbájáde fún mi. Èmi àti ìwọ nìkan ni Ọlọ́run. Kò sẹ́ni tí mo lè bá sọ. Mi ò lè bá ọ̀rẹ́ sọ, wọn yóò já mi kulẹ̀. Mi ò lè bá ẹbí sọ. Máa sọ fún Ọlọ́run. Ìwọ ló mọ ohun tó ń dùn ọ́ lọ́kàn, tó mú ọgbẹ́ wá sí ọkàn rẹ. Ọlọ́run ṣetán lónìí láti lànà fún ọ. Ohun tí o ní láti ṣe ni kí o la ẹnu rẹ láti ké pe Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìrètí. Ọlọ́run yóò sì ṣe, yóò la ọ̀nà fún ọ ní gbogbo ibi tí o ti rò pé kò sí ọ̀nà. Ọlọ́run tí ó jẹ́ Ọlọ́run ìyanu yóò ṣe fún ọ ní orúkọ Jésù. Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà lèmi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Bàbá mi mọ̀, Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu,
ọ̀nà tí yóò gbà lèmi yóò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Máa gbàdúrà sí ọlọ́run, sọ fún ọlọ́run, mo ti ń gbàdúrà yìí tipẹ́, mo ti ń retí tipẹ́, bàbá ṣí ọ̀nà fún mi, la ọ̀nà fún mi, jẹ́ kí n rí ojútùú sí ìṣòro tí mo wà nínú rẹ̀ yìí. Máa gbàdúrà sí ọlọ́run bẹ́ẹ̀, fún mi ní ọgbọ́n àti òye tí mo nílò láti lò. Bàbá rán olùrànlọ́wọ́ sí mi, rán ẹni tí yóò ràn mí lọ́wọ́ sí mi, ohun tí mo ní láti ṣe láti kúrò nínú ìṣòro yìí, nínú igbó dúdú tí mo wà yìí. Bàbá sọ fún mi, fi hàn mí. Máa gbàdúrà sí ọlọ́run, àbáyọ kúrò nínú ihò tí mo wà, àbáyọ kúrò nínú ìdààmú tí mo wà. Bàbá ṣe fún mi. Máa ké pe ọlọ́run, máa ké pe ọlọ́run, sọ fún ọlọ́run kó lànà fún ọ, kó jẹ́ kí o rí ojútùú sí ìṣòro rẹ. Máa gbàdúrà sí ọlọ́run, máa gbàdúrà sí ọlọ́run. Ọlọ́run tó yọ Dáníẹ́lì kúrò nínú ihò kìnìún, kó la ọ̀nà tirẹ̀ náà, kó yọ ọ́ kúrò nínú ihò kìnìún tí o wà, kó yọ ọ́ nínú ìṣòro tí o wà. Ọlọ́run tó yọ àwọn wòlíì nì kúrò nínú iná tí a fi wọ́n sí, kó wá yọ ìwọ náà kúrò nínú ewu, nínú ìjàmbá tí o wà. Máa sọ fún ọlọ́run. Bóyá o wà nípò àìsàn ni, sọ fún ọlọ́run pé wá yọ mí kúrò nínú ipò àìsàn tí mo wà. O wà nínú gbèsè, o wà nínú ogun àìríjẹ àìrímu, o wà nínú ipò tó yẹ pé o ò lè bá ènìyàn sọ àfi ọlọ́run. Sọ ipò bẹ́ẹ̀ fún ọlọ́run, kí wá sọ fún ọlọ́run kó wá lànà fún ọ, kó lànà fún ọ, kó mú ọ kúrò nínú ipò náà. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún ọ, yóò gbọ́ àdúrà rẹ lónìí ní orúkọ Jésù. Ẹ ká máa gbàdúrà sí ọlọ́run láàrin ìyìn sí ijọ́ mẹ́jọ, kí a sì máa retí pẹ̀lú ìyanu ohun tí ọlọ́run yóò ṣe. Gbogbo tí ọ̀nà ti dí mọ́ wa, gbogbo tí a ti ń retí ìrànlọ́wọ́ ọlọ́run, tí a ti ń gbàdúrà sí, ẹ jẹ́ kí a tẹra mọ́ àdúrà wa. Ọlọ́run nìkan ló lè ṣe, yóò yà wá lẹ́nu, yóò lànà fún wa, yóò ṣe ohun tuntun nínú ayé wa. Ọwọ́ agbára rẹ̀ yóò fi gbé wa ró, ìyanu yóò ṣẹlẹ̀. Ohun tó máa ń ṣẹlẹ̀ nígbà gbogbo ni pé a ò kì í ní ìgbàgbọ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà sí ọlọ́run pẹ̀lú ọkàn, pẹ̀lú ìgbàgbọ́, ká sì máa retí pé ọlọ́run yóò ṣe. Nígbà tí ọlọ́run bá ṣe tán, ẹ jẹ́ ká wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, torí pé ọpẹ́ òun ni ọlọ́run ń fẹ́. Ọ̀pọ̀ ìgbà ni ọlọ́run ń ṣe oore fún wa tí a máa ń pa á mọ́ra. Kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Fún ọlọ́run láti ṣe oore fún wa, a ní láti dúpẹ́, a ní láti pókìkí rẹ̀, a ní láti gbé e ga. A rí ọkùnrin afọ́jú nì tí Pétérù àti Jòhánù tí wọ́n wò sàn lẹ́nu tẹ́ḿpìlì mímọ́. Kí ló ṣe? Ó bẹ̀rẹ̀ sí ní jó káàkiri, ó wọnú tẹ́ḿpìlì, ó ń pòkìkí ọlọ́run, ó ń pòkìkí ọlọ́run. Àwa náà gbà tí ọlọ́run bá ṣe oore fún wa, ẹ má yẹ ká fojú fò dá, ẹ má yẹ ká pa mọ́ra, ẹ jẹ́ ká gbé ọlọ́run ga, ká yin ọlọ́run lógo, torí pé nínú ìṣòro tí a wà, òun nìkan ló lè ṣe. Torí náà ẹ jẹ́ ká máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ lówùúrọ̀ yìí. Ẹ jẹ́ kí a fi ọ̀nà wa lé ọlọ́run lọ́wọ́ pé ọ̀nà mi rèé, ibi tí mo há sí rèé. Bàbá wá ṣe ìyanu fún mi, bàbá ṣe ìyanu, yà mí lẹ́nu, fọ̀nà hàn mí, lá ọ̀nà fún mi. Ìwọ nìkan ló lè lá ọ̀nà, kò sí ẹlòmíràn tí ó lè ṣe. Èṣù máa ń mú ìdààmú wá sí ọ̀nà ènìyàn ni, ṣùgbọ́n ọlọ́run ló ń la ọ̀nà fún ènìyàn. Sọ fún ọlọ́run, lá ọ̀nà fún mi, lá ọ̀nà fún mi. Yọ mí nínú wàhálà yìí, yọ mí nínú ìdààmú yìí, rán ìrànlọ́wọ́ rẹ sí mi, yà mí lẹ́nu gbogbo ọ̀nà mi. Ẹ jẹ́ ká máa gbàdúrà sí ọlọ́run. Ọlọ́run tó ń gbàdúrà ni. Nígbà tí o bá ti gbàdúrà sí ọlọ́run, tó bá ti ṣe ìyanu yìí, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, ká máa yìn lógo ní gbogbo ọ̀nà wa. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo. Ẹ ká máa mú àdúrà wa sí ìdánidúró láàrin èní sí ijọ́ mẹ́jọ. Àdúrà tí a máa gbà ni pé ọlọ́run lànà fún mi ní gbogbo ọ̀nà mi, ọlọ́run lànà fún mi ní gbogbo ọ̀nà mi. Ká máa gbà pẹ̀lú ìgbàgbọ́, ká sì máa retí, ká máa ṣàkíyèsí ayé wa, ká máa ṣàkíyèsí ohun tí a gbàdúrà sí. Ọlọ́run yóò ṣe ní orúkọ Jésù. Bàbá wa gbé yín ga o fún ọwọ́ agbára yín lónìí. A ké pè yín, ẹ sì gbọ́ àdúrà wa. Bàbá, mo fi ọkàn kankan tó ń gbọ́ wa tí wọ́n sì gbàgbọ́ lé yín lọ́wọ́ ní àkókò yìí.
bàbá wa gbàdúrà wa. Ọlọ́run, ẹnìkọ̀ọ̀kan ti ké pè yín ní orúkọ Jésù, ẹ wá la ọ̀nà fún wa, ẹ yà wá lẹ́nu. Àdúpẹ́pẹ́ ẹ ti gbọ́, àdúpẹ́pẹ́ ẹ ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn tí ó fún wa láti dá wa sí ti di àkókò yìí, pàápàá jùlọ tí ó tún mú wa jẹ́ alábàápé ètò wákàtí ìyanu, àti fún bí wákàtí kan tí a ti ń gbé orúkọ rẹ̀ ga. Ògo àti ọlá fún orúkọ rẹ̀. Bákan náà ni mò ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ àdúrà, olólùfẹ́ ètò wákàtí ìyanu, ètí tí ẹ fi ń gbọ́ wa kò ní ya, kò ní rẹ̀ yín láti máa sin Ọlọ́run. Ẹ jẹ́ kí a máa tẹ́tí sí ètò wákàtí ìyanu ní gbogbo ọjọ́ Sátidé ní Amẹ́ríkà Central Time aago 10, ní Eastern Time aago 11, ní Nàìjíríà àti ní London aago 4 ìrọ̀lẹ́. Àtúntẹ̀ máa ń wáyé ní àkókò kan náà ní gbogbo ọjọ́ Sunday. Mo kí yín, Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Bákan náà ni ẹ jẹ́ kí a kí olótú ètò Ọ̀gbẹ́ni KC Badru, a kí yín, Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín o. Bákan náà ni gbogbo àwọn tó wà ní ilé agbára, ọgbọ́n àti òye tí Ọlọ́run fi fún yín, èṣù kò ní gbà o, Ọlọ́run yóò pa wá mọ́. Lápapọ̀ mú kí ẹnì kọ̀ọ̀kan ayọ̀ àti àlàáfíà òun ni a ó fi pàdé lórí ètò wákàtí ìyanu ní ọjọ́ mẹ́jọ.